Ẹ káalẹ́ o gbogbo ẹ̀yin bàbá àti màmá tí ẹ̀ ń gbọ́ mi nílé. Ẹ kú àkókò yìí, ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò ẹ̀dẹ̀ ọ̀dá bí. Oore ọ̀fẹ́ yín ó máa pọ̀ sí. Mo kí yín kú àbọ̀ sí ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa ti ọ̀sẹ̀ yìí fún gbogbo àwa tí à ń gbọ́ mi nínú ilé àti ìjọ Ọlọ́run tí à ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò tí gbogbo ayé ń lò bí ìjọ onítẹ̀bọmi káàkiri gbogbo àgbáyé. Orí ọ̀rọ̀ tá à ń gbé yẹ̀wò lọ́sẹ̀ yìí òun ni ìyìn fún ìdáǹdè. Ìyìn fún ìdáǹdè. Ẹsẹ̀ Bíbélì tá a sì ti ń lọ kẹ́kọ̀ọ́ ó ní ìwé wòlíì Àìsáyà orí 5:20 ẹsẹ̀ 1 sí 10. Ìwé wòlíì Àìsáyà orí 5:20 ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 10. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ ká jọjọ pa á. Mò ń kà láti inú Bíbélì mímọ́ ní èdè Yorùbá. Mo bẹ̀rẹ̀ sí ka wòlíì Àìsáyà orí 5:20 ẹsẹ̀ 1. Ó kà báyìí: Olúwa, ìwọ lọlọ́run mi, èmi ó gbé ọ ga. Èmi ó yin orúkọ rẹ nítorí ìwọ ti ṣe ohun ìyanu. Ìmọ̀ ìgbàanì, òdodo àti òtítọ́ ni. Nítorí ìwọ ti sọ ìlú kan di òkìtì. Ìwọ ti sọ ìlú olóodi dìparun. Ààfin àwọn àlejò kò jẹ́ ìlú mọ́, a kì yóò kọ́ ọ mọ́. Nítorí náà ni àwọn alágbára ènìyàn yóò ṣe máa yìn ọ́ lógo. Ìlú orílẹ̀-èdè tí ó ní ìbẹ̀rù yóò bẹ̀rù rẹ. Nítorí ìwọ ti jẹ́ alágbára fún tálákà, agbára fún aláìní nínú ìṣẹ́ rẹ̀, ààbò kúrò nínú ìjì, òjìji kúrò nínú ooru, nígbà tí ẹ̀fúùfù líle àwọn tí ó ní ìbẹ̀rù dàbí ìjì lára ògiri. Ìwọ ó mú ariwo àwọn àlejò rọlẹ̀ gẹ́gẹ́ bí ooru níbi gbígbẹ, àní ooru pẹ̀lú òjìji àwọsánmọ̀. A ó sì rẹ orin ayọ̀ àwọn tí ó ní ìbẹ̀rù sílẹ̀. Àti ní òkè ńlá yìí ni Olúwa àwọn ọmọ ogun yóò ṣe àsè ohun àbọ́pa fún gbogbo orílẹ̀-èdè, àsè ọtí wáìnì lórí gẹ̀dẹ̀gẹ̀dẹ̀, tí ohun àbọ́pa tí ó kún fún ọ̀rá àti ọtí wáìnì tí ó toró lórí gẹ̀dẹ̀gẹ̀dẹ̀. Ní òkè ńlá yìí ó ní a ó sì pa ìbòjú tí ó bo gbogbo àwọn èèyàn lójú run, àti ìbòjú náà tí a nà bo gbogbo orílẹ̀-èdè. Òun ó gbé ikú mì láéláé. Olúwa Jèhófà yóò nu omijé gbogbo nù kúrò ní ojú gbogbo ènìyàn. Yóò mú ẹ̀gàn ènìyàn rẹ̀ kúrò nínú gbogbo ayé, nítorí Olúwa ti wí. A ó sọ ní ọjọ́ náà pé, wò ó, Ọlọ́run wa lèyí. Àwa ó dúró dè é, òun ó sì gbà wá là. Àwa ti dúró dè é, òun ó sì gbà wá là. Olúwa lèyí, àwa ti dúró dè é, àwa ó máa yọ̀, inú wa ó sì máa dùn nínú ìgbàlà rẹ̀. Nítorí ní òkè ńlá yìí ni ọwọ́ Olúwa yóò sinmi. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Ẹsẹ̀ wúrà wa, ẹsẹ̀ àkọ́kàn fún ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi tọ̀sẹ̀ yìí òun ni ẹsẹ̀ àkọ́kọ́ nínú Bíbélì tá a kà tán yẹn. Ìwé wòlíì Àìsáyà orí 5:20 ẹsẹ̀ 1. Fún àtẹnumọ́lẹ̀ kan sí, ìwé mímọ́ ní, Olúwa, ìwọ lọlọ́run mi, èmi ó gbé ọ ga, èmi ó yin orúkọ rẹ, nítorí ìwọ ti ṣe ohun ìyanu. Ìmọ̀ ìgbàanì, òdodo àti òtítọ́ ni. Ìmọ̀ ìgbàanì, òdodo àti òtítọ́ ni. Èyí lọ̀rọ̀ Ọlọ́run. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí gbogbo wa. Lẹ́ẹ̀kan sí mo kí wa kú àbọ̀ sínú ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi, ìpalẹ̀mọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa ti ọ̀sẹ̀ yìí. Bẹ́ẹ̀ bá gbàgbé,
ẹ̀sìn ọ̀rọ̀ tá à ń wò bí mo ti sọ fún wa ń bẹ̀rẹ̀ oṣù yìí, ní gbogbo oṣù yìí, òun ni àwọn orin májẹ̀mú láéláé. Ẹ rántí pé abala méjì ní Bíbélì wa pín sí àwọn ọmọlẹ́yìn Kristi. A ní abala kan tá à ń pè ní májẹ̀mú láéláé, a ní abala kan tá à ń pè ní májẹ̀mú titun. Ní gbogbo oṣù yìí, gbogbo ẹ̀kọ́ wa dá lérí àwọn orin láti inú ìwé májẹ̀mú láéláé. Ní ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù yìí, a sì bẹ̀rẹ̀ pẹ̀lú orin àkọ́kọ́. Orin àkọ́kọ́ tá a wò wá jẹ́ orin Dáfídì, orin 150, tí í ṣe orin ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ àti ẹ̀bẹ̀. Ẹ̀bẹ̀ fún kíni? Ẹ̀bẹ̀ fún àánú. Ẹ̀bẹ̀ fún kíni? Ẹ̀bẹ̀ fún ìsọdọ̀tun. Ẹ̀bẹ̀ fún kíni? Ẹ̀bẹ̀ fún ìfọwọ́kàn Ọlọ́run, èyí tí ọba Dáfídì bẹ̀ lẹ́yìn tó gbà tó sì jẹ́wọ́ pé lóòótọ́ ló ń ṣàgbèrè pẹ̀lú ìyàwó Ùráyà tó ń sì ṣekú pọkọ rẹ̀. Ó sì ráàánú gbà torí pé ó ronúpìwàdà tòótọ́, ó sì yí padà. Ọlọ́run sì kọ́ wa lọ́sẹ̀ àkọ́kọ́ wípé bá a bá rí ẹnikẹ́ni tó ti ṣubú sínú ẹ̀ṣẹ̀ kan tàbí mìíràn nínú wa, ilẹ̀kùn àánú Olúwa sì ṣí sílẹ̀ o, níwọ̀n ìgbà tá a bá ronúpìwàdà tòótọ́, tá a sì yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Ní ọ̀sẹ̀ kejì, ìyún lọ́sẹ̀ tó kọjá lọ yìí, ẹ̀kọ́ wa tún sún síwájú sí orin mìíràn nínú májẹ̀mú láéláé. Ìyún wa tún jẹ́ orin 22 ìwé Sáàmù. Orin Dáfídì, orin 22, tó jẹ́ orin ìmúnilọ́kànle láti dúró ṣinṣin nínú ìgbàgbọ́, pàápàá jùlọ nígbà tí ẹ̀kọ́ ò bá sojú múmu, nígbà tí nǹkan ò bá rí bá a ṣe rò ó, nígbà tí ọ̀rọ̀ tá a bá rẹ́ tá à ń bá Ọlọ́run sọ, tá à ń gbàdúrà, tá à ń bẹ̀bẹ̀, tá à ń gbààwẹ̀, tá a ṣe sọ́ọ̀sán, tá a ṣe sóòru, tá a rí dáhùn, tó dàbí ẹni pé Ọlọ́run sá wa tì, tó dàbí ẹni pé Ọlọ́run kọ̀ wá tì. Sáàmù yẹn ẹ̀kọ́ ọ̀sẹ̀ tó kọjá kọ́ wa wípé ká má jẹ́ kí ìgbàgbọ́ wa ó yẹ̀. Onísáàmù yẹn dúró ṣinṣin, ìgbàgbọ́ rẹ̀ ó yẹ̀. Ìdí nìyí ní ẹsẹ̀ 22 Sáàmù orí 22 yẹn dé ìparí tó fi yin Ọlọ́run. A sì mú wá sí ìrántí wa lọ́sẹ̀ tó kọjá lọ pẹ̀lú Jóòbù ńkọ́, pẹ̀lú gbogbo àrélù ìbànújẹ́ tó rélù, síbẹ̀ ó di ìgbàgbọ́ rẹ̀ mú, ọ̀rọ̀ rẹ̀ sì já sọ́pẹ́ kányìn. Sádraki, Méṣákì àtàbẹ́dínígò ńkọ́, bó tiẹ̀ jẹ́ pé ọba Nebukadnesari ń halẹ̀ mọ́ wọn pé wọ́n sọ wọ́n nù náà tí wọ́n bá ti forí balẹ̀ fẹ́rè òun, wọ́n ní Ọlọ́run táwa ń sìn lè gbà wá, bí ọba tiẹ̀ gbà wá gan, ó pé wa ká kú sí inú náà rẹ̀ ju káwa ó forí balẹ̀ fẹ́rè rẹ̀ lọ. Wọ́n dìgbàgbọ́ wọn mú. Ọba Nebukadnesari fúnra ara rẹ̀ gan ni wọ́n fẹni ń pàpàtẹnu jẹ́wọ́ pé èèyàn 3 kọ́ la sọ nù náà ni, ẹni 4 mò ń wò yìí, ìrí ẹnì kẹrin sì dàbí ti ọmọ Ọlọ́run. Jésù olùgbàlà wa ńkọ́, lórí igi àgbélébùú, ikú oró orí àgbélébùú ó mú lómi dé ìkóríta démù náà rò wípé àbí bàbá ti kọ̀ mí sílẹ̀ ni, tó pariwo tó ní Íláì Íláì lámà sàbáktànì, Ọlọ́run mi, èé ṣe tó fi kọ̀ mí sílẹ̀? Ṣùgbọ́n Ọlọ́run ò kọ̀ sílẹ̀, Ọlọ́run ń ṣiṣẹ́ lábẹ́nú bí ò ti hàn gbangba. Àwọn tí wọ́n pa wọ́n rò pé àwọn ti pa gbé, ṣùgbọ́n lọ́jọ́ kẹta Jésù jíǹde. Kí lẹ̀ ń là kọjá bàbá? Kí lẹ̀ ń là kọjá màmá? Kí lẹ̀ ń là kọjá ẹ̀gbọ́n? Kí lẹ̀ ń là kọjá àbúrò? Dúró, di ìgbàgbọ́ rẹ mú ṣinṣin. Òkùnkùn biribiri yìí láìpẹ́ ìmọ́lẹ̀ ó dé. Ó la àsìkò tó le koko yìí kọjá. Ogun yìí ò ní borí rẹ̀. Lọ́sẹ̀ yìí àwọn ń tẹ̀síwájú láti tún wo orin mìíràn nínú májẹ̀mú láéláé, ṣùgbọ́n lọ́sẹ̀ yìí kìí ṣe orin Dáfídì mọ́, orin míì nínú ìwé Àìsáyà ni. Orin Àìsáyà la fẹ́ wò lọ́sẹ̀ yìí, èyí tí a sì rí nínú ìwé wòlíì Àìsáyà orí 5 àbí orí 25. Ibẹ̀ ni orin tọ̀sẹ̀ yìí wà. Ta ni wòlíì Àìsáyà? Wòlíì Àìsáyà jẹ́ wòlíì tí Ọlọ́run rán sí àwọn ènìyàn Júdà. Ó sì jíṣẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí wòlíì láàrin àwọn ènìyàn Júdà fún odidi 20 ọdún ló fi jíṣẹ́ láàrin wọn. Ó bẹ̀rẹ̀ sí jíṣẹ́ Olúwa fún wọn ní ọdún tí ọba Ùzáyà ọba Júdà kú. Àkọsílẹ̀ èèyàn wà nínú ìwé wòlíì Àìsáyà orí 6 ẹsẹ̀ 8 àkọ́kọ́, ibi tó ti gbà pinnu. Lẹ́yìn tí
lọ́dún tí ọba Uzziah kú ló bẹ̀rẹ̀ sí jíṣẹ́. Ó sì jíṣẹ́ títí tó di àkókò tó jẹ́ wípé Asíríà gbógun ti Jerusalem. Ní gbogbo àkókò yìí, Asíríà ní alágbára ayé ìgbà náà. Ṣùgbọ́n àwọn ọba Júdà lákòókò náà wọ́n ń gbọ̀n rìrìrì káàkiri, ṣùgbọ́n Àìsáyà wòlíì ń gbó wọn láyà. Àwọn ọba bíi Háásì tí wòlíì Àìsáyà jíṣẹ́ fúnnú Àìsáyà orí 7. Àwọn ọba bíi Ẹsikáyà ọba Júdà tí wòlíì Àìsáyà jíṣẹ́ fún nínú ìwé rẹ̀ Àìsáyà orí 7 àti 18, 37 and 38. 36 and 37, orí 4 àti 33. Ibẹ̀ ni wòlíì Àìsáyà ti jíṣẹ́ fún ọba Ẹsikáyà nígbà tí ọba Asíríà tó gbógun tó fẹ́ wọ Jerusalem. Gbogbo àsìkò yìí fún 40 ọdún yìí ó ní wòlíì Àìsáyà ló fi jíṣẹ́ fún àwọn ènìyàn Júdà òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run láìlábùlà. Ṣùgbọ́n nínú orí 4 tí í ṣe orí tó ṣáájú kẹ́yìn sí èyí tá a fẹ́ wò, nínú orí 4 ìwé wòlíì Àìsáyà, ó ní wòlíì Àìsáyà ti sọ tẹ́lẹ̀ nípa ìdájọ́ Ọlọ́run tí ń bọ̀ wá bá gbogbo orílẹ̀-èdè. Ìdájọ́ yìí ó sì kọ ìhà oríṣi méjì sáwọn ènìyàn Júdà. Gbogbo ìdájọ́ tó wà nínú ìwé Àìsáyà orí 4 sí àwọn orílẹ̀-èdè gbogbo, ó kọ ìhà méjì sáwọn ènìyàn Júdà. Ìhà àkọ́kọ́ tó kà sí wọn ní ìhà ayọ̀ pétọ́ adúpẹ́ o, tíjàdọ́ Ọlọ́run bá tiẹ̀ dé sí gbogbo orílẹ̀-èdè. Àwọn orílẹ̀-èdè tí ń yọ wá lẹ́nu ọwọ́ tẹ̀ wọ́n, ó múnú wọn dùn lágbẹ́ kan. Ṣùgbọ́n lẹ́gbẹ̀ẹ́ kejì ó tún jẹ́ ìkìlọ̀ fún wọn. Kí ni ìkìlọ̀ náà? Ni wípé kí wọ́n má gbẹ́kẹ̀ wọn lé ọba ayé kankan àfọlọ́run. Torí pé tí wọ́n bá fi gbẹ́kẹ̀lé wọn sí ọba ayé míì, bíi ní àkókò yẹn àwọn kan wọ́n ń gbẹ́kẹ̀ wọn lé àwọn ará ọba Íjíbítì pé yóò wá gbà wọ́n lọ́wọ́ Asíríà. Nígbà tí ìdájọ́ Ọlọ́run bá dé bá gbogbo ayé, ọba Íjíbítì gan fúnra ara rẹ̀ kò ní lè gba ara rẹ̀ débi pé yóò gba àwọn èèyàn Júdà. So ìhà méjì tí gbogbo ìdájọ́ tá a sọ̀rọ̀ ń pa rẹ̀ nínú orí 24 ìwé Àìsáyà tó kọ sáwọn èèyàn Júdà nù. Ìròyìn ayọ̀ ní lẹ́gbẹ̀ẹ́ kan, ìkìlọ̀ sí ní lẹ́gbẹ̀ẹ́ kejì. Ṣùgbọ́n nígbà tí wòlíì Àìsáyà dé orí 25, orí 520, orí 25, nígbà tó dé orí 25, wòlíì Àìsáyà wá kọrin ìyìn sí Ọlọ́run. Kí ló mú kọrin ìyìn yìí? Torí pé ní orí 420 ó ti sọ tẹ́lẹ̀ ìdájọ́ tí ń bọ̀ wá sí gbogbo orílẹ̀-èdè. Ìdájọ́ yìí yóò jẹ́ ayọ̀. Ó yin Ọlọ́run nínú orí 5:30 àbí 5:20. Ó yin Ọlọ́run pé ó fi òpin sí ìnilára. Ó yin Ọlọ́run pé ó fi òpin sí òkùnkùn. Ó yin Ọlọ́run pé ó fi òpin sí ikú. Ó yin Ọlọ́run pé ó fi òpin sí ìgbéraga. Ó yin Ọlọ́run pé ó fi òpin sí àwọn orílẹ̀-èdè tí wọ́n máa ń mú jìnnìjìnnì bá orílẹ̀-èdè míì. Ibi tí a ti ń lọ kẹ́kọ̀ọ́ nù. Àìsáyà orí 25 ẹsẹ̀ 1 sí 10. A wá pín ẹ̀kọ́ wa yẹn sí ọ̀nà méjì pàtàkì. Abala àkọ́kọ́ rẹ̀ a pè é ní orin ìyìn àti ìdáǹdè. Orin ìyìn àti ìdáǹdè. Ní abala àkọ́kọ́ yìí, ó ní wòlíì Àìsáyà ló ti gbé Ọlọ́run ga tó sì yìn fún nǹkan 5. Ó gbé Ọlọ́run ga nínú ẹsẹ̀ 5 àkọ́kọ́ ìwé wòlíì Àìsáyà orí 25. Ó gbé Ọlọ́run ga ó sì yìn fún nǹkan 5. Kí ni nǹkan àkọ́kọ́ tó yìn fún? Ẹsẹ̀ 1 ìwé Àìsáyà yẹn orí 25 ẹsẹ̀ 1, ó ní, Olúwa, ìwọ lọlọ́run mi, èmi ó gbé ọ ga, èmi ó yin orúkọ rẹ
torí kí ni wọ́n fi yìn ọ́? Nítorí ìwọ ti ṣe ohun ìyanu. Ìmọ̀ ìgbàanì, òdodo àti òtítọ́ ni. Èyí ò ní pé Olúwa mo yìn ọ́ torí pé o ti ṣèyanu, torí pé ohun tó o ti ṣètò láti ìgbàanì ó wá mú un ṣẹ. Ẹnìkan wá béèrè pé kí lolúwa ṣètò láti ìgbàanì tólúwa mú ṣẹ tí wòlíì Àìsáyà ń yin Ọlọ́run fún níhìn-ín. Tá a bá wọnú ẹsẹ̀ ìkejì yẹn, á rí náà kedere. Ẹsẹ̀ ìkejì tí í ṣe nǹkan kejì tí wòlíì Àìsáyà yin Ọlọ́run fún, ó ní ó yin Ọlọ́run fún ọ̀nà àrà tọ́lọ́run gbà tí ó fi sọ odidi ìlú àwọn alágbára dòkìtì. Ọ̀nà àrà lọ́lọ́run gbà tó fi sọ ìlú olóodi di píparun. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọjọ ka ẹsẹ̀ ìkejì. Ó ní nítorí ìwọ ti sọ ìlú kan di òkìtì. Ìwọ ti sọ ìlú olóodi di ìparun. Ààfin àwọn àlejò kò jẹ́ ìlú mọ́. A kì yóò mọ̀ ọ́n mọ́. A kì yóò kọ́ ọ mọ́. Níhìn ó yin Ọlọ́run pé ìlú olóodi tí ń gbógun ti Júdà ó dilẹ̀, ó di òkìtì, ó di ìparun. Ààfin àwọn àlejò tí wọ́n fi ń ha fáwọn ènìyàn Júdà, wọ́n ní jẹ́lú mọ́, a sì ní tún wọn kọ́ mọ́. Eléyìí ni nǹkan kejì tó sì jẹ́ ohun tó mú kí Àìsáyà kó gbé orin ìyìn, kó gbóṣùbà, kó gbé Ọlọ́run ga. Ohun kan kẹta nínú ẹsẹ̀ ìkẹta, òun ni pé ó yin Ọlọ́run torí pé n tọ́lọ́run ṣe sí ìlú yìí tó di òkìtì yìí yóò jẹ́ ẹ̀kọ́ fún àwọn ìlú míì tí wọ́n jẹ́ alágbára, tí wọ́n máa jẹ gàba lórí àwọn ìlú míì, tí wọ́n máa kó jìnnìjìnnì bá àwọn ìlú míì. Ẹsẹ̀ ìkẹta ó ní nítorí náà ni àwọn alágbára ènìyàn yóò máa yìn ọ́ lógo. Ìlú orílẹ̀-èdè tí ó ní ìbẹ̀rù yóò bẹ̀rù rẹ̀. Ṣé ẹ rí gbólóhùn tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ ìkẹta yẹn? Nítorí náà ó jẹ́ èyí tí ń tọ́ka sí ní tá a sọ nínú ẹsẹ̀ ìkejì. Nítorí náà, nítorí kíni? A wá padà sínú ẹsẹ̀ ìkejì. Nítorí pé a ti sọ ìlú kan dòkìtì. Nítorí kíni? Nítorí pé a ti sọ ìlú olóodi di parun. Nítorí kíni? Nítorí tá a ti sọ ààfin àwọn àlejò kò ní jẹ́ ìlú mọ́. Nítorí pé ààfin àwọn àlejò tí ò ní jẹ́ ìlú mọ́, àní tún kọ́ mọ́. Nítorí náà àwọn alágbára ayé míì wọ́n wá yìn ọ́ lógo. Wọ́n wá gbà pé ìwọ lọlọ́run tó ní àṣẹ lórí gbogbo ohun gbogbo. Nǹkan kẹta tó yin Ọlọ́run fún un. Nǹkan kẹrin tó yin Ọlọ́run fún nínú ẹsẹ̀ ìkẹrin, ó ní pé ó gbé Ọlọ́run ga, ó sì yin Ọlọ́run pé ó jẹ́ ààbò, ó jẹ́ bí ìpamọ́, ó jẹ́ bí ìsásí fún àwọn aláìlágbára, fún àwọn òtòṣì, fún àwọn aláìní. Tí Bíbélì yín wà lọ́wọ́ yín, ẹ jẹ́ a jọjọ ka ẹsẹ̀ ìkẹrin yẹn. Ó ní nítorí ìwọ jẹ́ agbára fún tálákà, agbára fún aláìní nínú iṣẹ́ rẹ̀, ààbò kúrò nínú ìjì, òjìji kúrò nínú ooru, nígbà tí ẹ̀fúùfù líle àwọn tí ó ní ìbẹ̀rù dàbí ìjì lára ògiri. Níhìn wòlíì Àìsáyà ń gbé Ọlọ́run ga, ń yin Ọlọ́run wípé ó jẹ́ agbára fáláìlágbára. Ó jẹ́ ibi ààbò fún ẹni tí ò láàbò nínú ìjì. Ó jẹ́ ọ̀mbrẹ́là lórí àwọn tó òòrùn ń pa, òòrùn agbára àwọn alágbára ayé. Ó jẹ́ ẹni tó pa wọ́n mọ́ nínú ẹ̀fúùfù líle àwọn alágbára ayé. Ṣé ẹ rí ní gbólóhùn tó parí ẹsẹ̀ ìkẹrin yẹn tó ní àwọn tí ó ní ìbẹ̀rù? Àwọn tá a tọ́ka sí iṣẹ́ àwọn tó ní ìbẹ̀rù níbẹ̀ yẹn, òun làwọn tí ó jẹ́ wípé wọ́n ní agbára ayé débi pé wọ́n mú jìnnìjìnnì bá àwọn míì. Àwọn orílẹ̀-èdè tágbára ń bẹ lọ́wọ́ wọn tó jẹ́ pé bí wọ́n bá kógun ti ìlú míì, jìnnìjìnnì ó sì bà wọ́n. Ẹsẹ̀ yẹn ń sọ wípé wòlíì Àìsáyà yin Ọlọ́run pé o ṣeun o tó sọ wọ́n dilẹ̀, tó sọ alágbára daláìlágbára, tó gbàgbára lọ́wọ́ alágbára tí ń fagbára rẹ̀ yọ àwọn ènìyàn rẹ̀ lẹ́nu. Ìdí ẹlẹ́ẹ̀kẹrin
èyí tí wòlíì Àìsáyà fi yin Ọlọ́run ní abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa inú. Ìdí tó gbẹ̀yìn tó fi yin Ọlọ́run ní abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí nínú ẹsẹ̀ 5 ló wà. Ó yin Ọlọ́run wípé Ọlọ́run nínú àánú rẹ̀ ó pa àwọn ọ̀tá lẹ́nu mọ́, ó pa àwọn alágbára lẹ́nu mọ́, ó mú orin ìgbéraga wọn ó sọ di lẹ̀ẹ́lẹ̀, àwọn onífùkẹ̀ ó sọ di aláìlèṣe nǹkan kan. Nínú ẹsẹ̀ 5 ó ní ìwọ ó mú ariwo àwọn àlejò rọlẹ̀ gẹ́gẹ́ bí ooru níbi gbígbẹ, àní ooru pẹ̀lú òjìji àwọsánmọ̀. A ó rẹ orin ayọ̀ àwọn tí ó ní ìbẹ̀rù sílẹ̀. A ó rẹ orin àwọn tí ó ní ìbẹ̀rù sílẹ̀. Nínú ẹsẹ̀ 5 náà, bí mo ti sọ lẹ́sẹ̀ 4 ni, àwọn tó ní ìbẹ̀rù ń bẹ yẹn kì í ṣàwọn tó bẹ̀rù Ọlọ́run là ń sọ̀rọ̀ nípa wọn. Àwọn tí ó jẹ́ wípé wọ́n ní agbára orílẹ̀-èdè, tí wọ́n ní agbára ayé, tó jẹ́ wípé ìgbógun wọn sí orílẹ̀-èdè mìíràn máa ń mú ìbẹ̀rù bá àwọn orílẹ̀-èdè míì tí ò lágbára bíi wọn. Àwọn alágbára tayé tó jẹ́ pé báwọn èèyàn bá rí wọn, wọ́n máa ń mú ìbẹ̀rù báwọn èèyàn. Àwọn là ń tọ́ka sí wípé ariwo ayọ̀ wọn arẹ̀ ńlẹ̀, ìgbéraga àyà wọn Ọlọ́run rẹ̀ ńlẹ̀. Wòlíì Àìsáyà yin Ọlọ́run pé ó sọ alágbéraga ó sọ dilẹ̀, ó sọ agbéraga orílẹ̀-èdè dilẹ̀, ó sọ di òkìtì. Àwọn ìdí márààrún nìyí tí wòlíì Àìsáyà fi gbórí ìyìn sókè sí Ọlọ́run, tó fi yìn kó sọ alágbára dilẹ̀. Ó yìn kó pòfin sí ìnira, ó yìn pé ó fi òpin sí wàhálà àti ìdààmú tí àwọn alágbára ayé tí wọ́n máa kó bá ni, tí wọ́n kó bá Júdà. Ó yin Ọlọ́run pé nígbà gbogbo ní ìhà àwọn aláìlágbára lọ́lọ́run máa ń wà. Ní ìhà àwọn aláìní lọ́lọ́run ń dúró sí. Òní ṣe agbára fún aláìlágbára, òní sì gbàgbára lọ́wọ́ alágbára tí ń fagbára rẹ̀ yọni lẹ́nu. Níbi tí abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí tó ti tẹnubodò nínú, wòlíì Àìsáyà gbóríyìn fọ́lọ́run kó gba agbára lọ́wọ́ alágbára tí ń fagbára rẹ̀ yọni lẹ́nu. Èyí wá sún wa sí abala kejì ẹ̀kọ́ wa, níbi tó ti tẹ̀síwájú nínú orin náà, níbi tí abala kejì yẹn a sì pé àkórí rẹ̀ ní ìlérí ayọ̀ àti àjọyọ̀. Ìlérí ayọ̀ àti àjọyọ̀. Ní abala kejì yìí, ó ní wòlíì Àìsáyà ló ti sọ àsọtẹ́lẹ̀ nínú orin rẹ̀ nípa àsè kan tí Olúwa ó ṣe fún gbogbo orílẹ̀-èdè. Àsè kan tí Olúwa ó ṣe fún gbogbo orílẹ̀-èdè. Àsè kan tí gbogbo ènìyàn, gbogbo ẹ̀yà láì ní fi ṣe àwọ̀, èdè, orílẹ̀-èdè tá à ń gbé láì ní fi ṣe, tí Ọlọ́run ń ṣètò rẹ̀ fún gbogbo orílẹ̀-èdè. Èyí sì múra rántí ìfihàn, ìṣípayá tọ́lọ́run fi hàn Àpọ́stélì John. Àkọsílẹ̀ èyí tá a ní nínú ìwé Ìfihàn orí 7 ẹsẹ̀ 9 sí 17, àti ìfihàn tá a fi hàn Àpọ́stélì John nípa àsè ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn náà nínú ìwé Ìfihàn orí 19 ẹsẹ̀ 1 sí 10. Nínú àyọkà yìí, wòlíì Àìsáyà ó sọ àsọtẹ́lẹ̀ tó jẹ mọ́ ìfipáyà tá a fi hàn Àpọ́stélì John yìí. A máa wò lẹ́sẹẹsẹ láìpẹ́, ṣùgbọ́n kókó tí mo fẹ́ ká kọ́ mọ̀ ni pé nínú ìṣípayá yìí, wòlíì Àìsáyà ó rí Ọlọ́run tó ń palẹ̀ mọ́ fún àsè. Kí wá ní wòlíì Àìsáyà, kí ló rí nípa àsè yìí tọ́lọ́run ń palẹ̀ mọ́ fún? Nǹkan àkọ́kọ́ tí wòlíì Àìsáyà rí tó sì ṣàtọ́tẹ́lẹ̀ rẹ̀ nípa àsè tọ́lọ́run ń palẹ̀ mọ́ fún yìí, ó ní wípé àsè yìí, àsè bí irú èyí tí ò sí rí ni. Àsè yìí tí Ọlọ́run ń palẹ̀ mọ́ fún yìí, àsè bí irú èyí tí ò sí rí ni. Àsè tí ó fún gbogbo àwọn tó bá kópa nínú rẹ̀ ní ayọ̀. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ á jọjọ wo tẹ́sẹ̀ 6 ìwé yẹn sọ. Ẹsẹ̀ 6 ìwé yẹn, ìwé Àìsáyà orí 15 ó ní, àti ní òkè ńlá yìí ni Olúwa àwọn ọmọ ogun yóò ṣe àsè ohun àbọ́pa
fún àwọn wo? Fún gbogbo orílẹ̀-èdè. Fún gbogbo orílẹ̀-èdè. Àsè ọtí wáìnì lórí gẹ̀dẹ̀gẹ̀dẹ̀, ti ohun àbọ́pa tí ó kún fún ọ̀rá àti ti ọtí wáìnì tí ó tòrò lórí gẹ̀dẹ̀gẹ̀dẹ̀. Níhìn ó rí i pé ó sọ tẹ́lẹ̀ wípé Olúwa ó ṣe àsè fún gbogbo orílẹ̀-èdè. Àsè yìí yóò sì jẹ́ èyí tó kún fún ohun jíjẹ, yóò kún fún ohun mímu. Àsè tí gbogbo àwọn tó kópa nínú rẹ̀ tẹ́nìkankan ò ní ṣàròyé pé oúnjẹ ọkàn mi ni. Àsè tẹ́nìkankan tó bá kópa nínú rẹ̀ ò ní ṣàròyé pé ó múmu ọ̀dọ́dọ̀ mi. Olúkúlùkù ó jẹ àjẹyó, olúkúlùkù ó mu àmúyó, olúkúlùkù ó gbádùn ara àti ẹ̀mí rẹ̀. Nǹkan àkọ́kọ́ tí wòlíì Àìsáyà jẹ́ ká mọ̀ nínú àsọtẹ́lẹ̀ orin yìí lábala kejì nínú. Ohun kan kejì tó jẹ́ ká mọ̀ nínú ẹsẹ̀ ìkeje sí ìkẹjọ ó ní pé níbi àsè yìí lórí òkè mímọ́ Olúwa, níbi tí àsè yìí ó ti wáyé, ohun tí máa ń dẹ́rù bà gbogbo èèyàn á mú kúrò. Ẹnìkan wá béèrè pé kí ni dẹ́rù bà gbogbo èèyàn? Ikú ni. Àbàbà wa ní àgbàlagbà tó réjò tí ò sá, ara kú ló ń ya. Bí nǹkan bá wà tí ń dẹ́rù, tí ń dájì bà gbogbo èèyàn, ikú ni. Ṣùgbọ́n nínú ẹsẹ̀ ìkeje sí ìkẹjọ ìwé yìí, wòlíì Àìsáyà jẹ́ ká mọ̀ wípé àsè tọ́lọ́run ń pèsè rẹ̀ yìí, níbi àsè yìí ikú ó ti dàfí ẹ̀yìn tégún fi sọ, ikú gan ó ti kú. Ṣé bẹ́ẹ̀lì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ á jọ ká ẹsẹ̀ ìkeje sí ìkẹjọ. Ìwé mímọ́ ní òkè ńlá yìí òun ó sì pa ìbòjú tó bo gbogbo ènìyàn lójú run, àti ìbòjú tá a nà bo gbogbo orílẹ̀-èdè. Òun ó sì gbé ikú mì láéláé. Kò ní sí tí ń jẹ́ ikú mọ́. Nǹkan kejì tí wòlíì Àìsáyà sọ tẹ́lẹ̀ rẹ̀ nínú orin yìí nù nípa àsè yìí. Nǹkan kẹta tí wòlíì Àìsáyà sọ ń pa rẹ̀ ká tó lọ wò ó. Ẹ jẹ́ ká kọ́ fi àfiwé tí àwọn òǹkọ̀wé májẹ̀mú tuntun táwọn náà sọ nípa ikú yìí. Wòlíì Àìsáyà ti sọ wípé níbi àsè yìí ikú ó ti dàfí ẹ̀yìn tégún fi sọ. A ti gbé ikú mì láéláé. Paul apọ́stélì náà sì sọ tọ́jọ́ bẹ́ẹ̀ nínú lẹ́tà rẹ̀ tó kọ sí àwọn ará Kọ̀ríńtì kínní orí kẹẹ̀ẹ́dógún. Kọ̀ríńtì kínní orí ìkẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹrin ó dín ní ọgbọ̀n 26. Ó ní ikú ni ọ̀tá ìkẹyìn tá ó parun. Kò dúró síbẹ̀ nìkan, ẹsẹ̀ ìkẹrin ó lé ní 50. Ìwé Kọ̀ríńtì kínní orí kẹẹ̀ẹ́dógún kan náà ó ní Olúwa Jèhófà yóò nu omijé gbogbo nù kúrò lójú wọn, yóò sì mú ẹ̀gàn ènìyàn rẹ̀ kúrò ní gbogbo ayé, nítorí Olúwa ti wí. Kọ̀ríńtì kínní orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ 54, ẹsẹ̀ ìkẹrin ó lé 50. Ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí. Ṣùgbọ́n nígbà tí ara àdìbàjẹ́ yìí bá gbé àìdíbàjẹ́ wọ̀ tán, tí ara ikú yìí bá sì gbé àìkú wọ̀ bẹ́ẹ̀ tán, nígbà náà ni ọ̀rọ̀ tí a kọ yóò wá ṣẹ pé a gbé ikú mì ní ìṣẹ́gun. Ohun tí wòlíì Àìsáyà ń sọ tẹ́lẹ̀ ń pa rẹ̀, àwọn òǹkọ̀wé májẹ̀mú titun pàápàá àwọn náà sọ nǹkan kan náà. A gbé ikú mì ní ìṣẹ́gun. Ohun kan kẹta èyí tí wòlíì Àìsáyà sọ nípa rẹ̀ nínú ẹ̀kọ́ tá à ń kọ́ nínú ìwé wòlíì Àìsáyà orí 5:30 yìí, ó ní wípé orí 5:30 yìí 25, ó ní wípé wòlíì Àìsáyà sọ wípé níbi àsè yìí a ó nu omijé gbogbo nù kúrò lójú gbogbo ènìyàn, a sì mú ẹ̀gàn àwọn ènìyàn kúrò. Ẹ̀gàn ò ní sí mọ́, ẹkún àti ìpayín keke ò sì ní sí. Tẹ́ ẹ bá wo wòlíì Àìsáyà yẹn tí mo kà tán lẹ́ẹ̀kan, orí 5:20 ẹsẹ̀ ìkẹjọ rẹ̀, abala kejì ẹsẹ̀ ìkẹjọ rẹ̀, ó ní Olúwa Jèhófà yóò nu omijé nù kúrò lójú gbogbo ènìyàn, yóò sì mú ẹ̀gàn ènìyàn rẹ̀ kúrò ní gbogbo ayé, nítorí Olúwa ti wí.
bá a bá sì lọ sínú ìṣípayá tọ́lọ́run fi hàn àpọ́stélì John nínú ìwé ìfihàn orí 7 ẹsẹ̀ 7 á bá nǹkan kan náà ń bẹ. Ìfihàn orí 7 ẹsẹ̀ 7 17 ó ní nítorí ọ̀dọ́ àgùntàn tí ń bẹ láàrin ìtẹ́ náà yóò máa ṣe olùṣọ́ àgùntàn wọn, yóò sì jẹ́ amọ̀nà wọn sí ibi orísun omi ìyè. Ọlọ́run yóò sì nu omijé gbogbo nù kúrò ní ojú wọn. Tẹ́ ẹ bá wá tún sún síwájú díẹ̀, tẹ́ ẹ lọ sínú ìwé ìfihàn orí 21 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 4, Ọlọ́run tó fi ìṣípayá hàn Jọ́ọ̀nù ń bẹ̀. Ó ní mo sì rí ọ̀run tuntun kan àti ayé tuntun kan, nítorí ọ̀run tìṣáájú àti ayé ìṣáájú ti kọjá lọ, òun kò sì sí mọ́. Mo sì rí ìlú mímọ́ nì Jerúsálẹ́mù ń ti ọ̀run sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wá, tí a múra sílẹ̀ bí ìyàwó tá a ṣe lọ́ṣọ̀ọ́ fún ọkọ rẹ̀. Mo sì gbọ́ ohùn ńlá kan láti orí ìtẹ́ ìnìwá wípé kíyèsí àgọ́ Ọlọ́run wà pẹ̀lú àwọn ènìyàn, òun ó sì máa bá wọn gbé, òun ó sì máa jẹ́ Ọlọ́run rẹ̀, òun tìkára rẹ̀ yóò sì wà pẹ̀lú wọn, yóò sì máa jẹ́ Ọlọ́run wọn. Ẹsẹ̀ tá à ń lọ gangan, ẹsẹ̀ 4, ó wá ní Olúwa yóò sì nu omijé gbogbo nù kúrò ní ojú wọn. Kì yóò sì sí ikú mọ́, tàbí ọ̀fọ̀, tàbí ẹkún, bẹ́ẹ̀ ni kì yóò sí ìrora mọ́, nítorí ohun àtijọ́ ti kọjá lọ. Nínú orin wòlíì Àìsáyà yìí, orin èyí tí ó kọ nínú Àìsáyà orí 25 nínú ẹsẹ̀ ìkẹjọ yìí, abala kejì ẹsẹ̀ ìkẹjọ yìí, ohun ìṣípayá àsọtẹ́lẹ̀ tí wòlíì Àìsáyà sọ, ìfihàn rẹ̀ a sì fi hàn àpọ́stélì John náà. A ó nu omijé gbogbo nù kúrò ní ojú wọn. Ohun kan ẹlẹ́ẹ̀kẹrin èyí tí wòlíì Àìsáyà tó sọ tẹ́lẹ̀ nípa rẹ̀, nípa àsè èyí tí Ọlọ́run palẹ̀mọ́ fún yìí fún gbogbo ayé, inú ẹsẹ̀ 9 àti 10 tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa yìí ló wà. Níbẹ̀ ló ti sọ wípé gbogbo ènìyàn ayé láì fi ẹ̀yà, èdè, àwọ̀ ṣe, wọn ó péjọ, wọn ó sì yin Ọlọ́run. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọ ká ẹsẹ̀ 9 àti 10. Ó ní a ó sì sọ lọ́jọ́ náà pé wò ó, Ọlọ́run wa lèyí, àwa ti dúró dè é, òun sì ti gbà wá là. Olúwa lèyí, àwa ti dúró dè é, àwa ó máa yọ̀, inú wa ó sì máa dùn nínú ìgbàlà rẹ̀, nítorí ní òkè ńlá yìí ni ọwọ́ Olúwa yóò sinmi. Ní òkè ńlá yìí ni ọwọ́ Olúwa yóò sinmi. Tí ẹ bá sì ṣe àkàwé ẹsẹ̀ yẹn pẹ̀lú tí Ọlọ́run fi hàn wòlíì, àmì tó fi hàn àpọ́stélì Jọ́ọ̀nù nínú ìwé ìfihàn orí 7 ẹsẹ̀ 9 sí 10, ìfihàn orí 7 ẹsẹ̀ 9 sí 10, ìwé mímọ́ sọ ńbẹ̀ wípé lẹ́yìn náà mo sì kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ẹnìkan ò lè kà, láti inú orílẹ̀-èdè gbogbo àti ẹ̀yà àti ènìyàn, láti inú èdè gbogbo wá, wọ́n dúró níwájú ìtẹ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn náà. A wọ̀ wọ́n ní aṣọ funfun tí í ṣe àmì mímọ́, ìmọ̀ ọ̀pẹ sì ń bẹ ní ọwọ́ wọn tí í ṣe àmì ìṣẹ́gun. Wọ́n kígbe ní ohùn rara wípé ìgbàlà ni ti Ọlọ́run wa tí ó jókòó lórí ìtẹ́ àti ti ọ̀dọ́ àgùntàn. Ìṣípayá tá a fi hàn wòlíì Àìsáyà yìí tí ó sọ tẹ́lẹ̀ nípa rẹ̀ yìí, ó jẹ́ àsọtẹ́lẹ̀ èyí tó jẹ́ pé ìṣípayá èyí tó jẹ́ wípé kò wọ́pọ̀ nínú májẹ̀mú láéláé. Ṣùgbọ́n wòlíì Àìsáyà lórí ọ̀fẹ́ láti lè sọ àsọtẹ́lẹ̀ yìí nípa ìmísí Ọlọ́run, èyí tí àwọn òǹkọ̀wé májẹ̀mú láéláé wá tàn mọ́lẹ̀ sí kedere. Ó jẹ́ ìṣípayá nípa ìdájọ́ Ọlọ́run ní òpin ayé, èyí tí ẹnikẹ́ni tó ti kú tàbí tí ń bẹ láàyè kò lè bọ́ nínú rẹ̀. Kò sí ẹnikẹ́ni tó sì lè ṣe ìbọ̀bẹ́ tí ó fi bọ́ ńbẹ̀. Kọ́kọ́rọ́ kan
tí a sì fi ń kópa nínú àsè yìí tọ́lọ́run ń palẹ̀ mọ́ fún yìí, tí ń palẹ̀ wá mọ́ fún yìí, ò ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ní ìgbàgbọ́ nínú Jésù Kristi, òní ó lè kópa nínú àsè ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn, òní ó lè kópa nínú àsè èyí tí wòlíì Àìsáyà sọ tẹ́lẹ̀ pa rẹ̀, òní ó lè kópa nínú àsè èyí tá a fi hàn apọ́stélì John, àsè ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn. Gbogbo àwọn tí ò bá ní kọ́kọ́rọ́ ìgbàgbọ́ nínú Jésù Kristi, àwọn la ṣètò ìyà àìnípẹ̀kun fún. Ìwọ olùgbọ́ mi bá ti mú ẹ̀kọ́ yìí wá sí ìdánudúró lọ́sẹ̀ yìí, ìbéèrè mi ni pé níbo nípò tiẹ̀? Ǹjẹ́ o ti ní kọ́kọ́rọ́ yẹn tí ó ṣílẹ̀kùn fún ọ tó fi wọ ibi àsè náà? Ṣé o ti ní ìgbàgbọ́ nínú Olúwa, nínú Jésù Kristi? Orin kan nínú ìwé orin wa ní àìgbàgbọ́ bìlà tèmi lolúwa. Gbogbo àìgbàgbọ́ inú rẹ tì jáde kí o gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ. Ìgbàgbọ́ rẹ ò ní kọ́kọ́rọ́ tó fi kópa nínú àsè tí wòlíì Àìsáyà tó sọ tẹ́lẹ̀ ń pa rẹ̀ lábala kejì ẹ̀kọ́ yìí. Òun ló fi kópa níbi ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn èyí tá a fi ìṣípayá rẹ̀ hàn wòlíì apọ́stélì John. Òun ló fi kópa níbi ìpéjọpọ̀ onírúurú ènìyàn láti onírúurú orílẹ̀-èdè tí wọn ó péjọ níwájú ọ̀dọ́ àgùntàn náà, níbi tí a ó ti nu omijé gbogbo nù, níbi tí kò ní sí ikú, ọ̀fọ̀ tàbí àrùn mọ́. Ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nù. Ṣùgbọ́n ká tó máa lọlé, mo fẹ́ ṣe àwọn àtẹnumọ́ kókó bíi 2-3 fún àmúlò wa nínú ìrìn àjò ìgbàgbọ́ wa k'Ọlọ́run má jẹ́ á rárìn nù. Kókó àkọ́kọ́ tí mo sì fẹ́ tẹnumọ́ òun náà ni wípé Ọlọ́run ní ètò ayérayé fún gbogbo ènìyàn, ó ní fún ọ. Ètò yìí ò sì lè wá sí ìmúṣẹ nínú ayé rẹ bí o ò bá ní ìgbàgbọ́ nínú Jésù Kristi. Ìgbàgbọ́ òun ni ó fi lè mú kí ètò Ọlọ́run tí ó ti ṣe ní rere fún ayé rẹ kó wá sí ìmúṣẹ. Nígbà tó o bá jẹ́wọ́ ìgbàgbọ́ rẹ nínú Jésù, ní ètò ayérayé Ọlọ́run fáyé rẹ ó wá sí ìmúṣẹ. Ìgbà yìí ló ní kọ́kọ́rọ́ láti lè kópa nínú àsè tọ́lọ́run ń palẹ̀ mọ́ fún. Àtẹnumọ́ kejì tí mo fẹ́ ṣe nínú ẹ̀kọ́ yìí, òun náà ni wípé ìnínilára, ìjẹgàba lórí ẹni, ìfìyàjẹni fúngbà díẹ̀ ni, ó lópin. Àwa ń fìyà jẹ ọ́ bí, à ń ní ọ lára bí, mú sùúrù. Ẹni eégún lé lọ̀rọ̀ rẹ, bí n ti ń rárá ayé bẹ́ẹ̀ ni rárẹ́ ọ̀run. Ọlọ́run yóò jà fún ọ, yóò jà sí ìyìn. Ìnínilára rẹ òní yóò jà sí ìyìn fún Ọlọ́run lọ́la. Ṣùgbọ́n ìwọ tó bá jẹ́ aninilára, mo fìyọ́nú Ọlọ́run bẹ̀ ọ́, tètè ronúpìwàdà ní ìsìn, torí ìdájọ́, ìbínú, ìgbóná rírí ìdájọ́ Ọlọ́run ń bọ̀ wá sórí rẹ tó bá sì dé òrò ríru. Ohun kan kẹta tí mo fẹ́ tẹnumọ́ nínú ẹ̀kọ́ yìí, ó ní pé ìhà àwọn tálákà, ìhà àwọn aláìlágbára lọ́lọ́run máa ń wà nígbà gbogbo. God is always on the side of the oppressed. Ìhà àwọn tálákà, ìhà àwọn aláìlágbára, ibẹ̀ lọ́lọ́run máa ń wà nígbà gbogbo. Tó bá wá rí bẹ́ẹ̀, tó bá jẹ́ wípé ìwọ jẹ́ aninilára, ṣọ́ra kí ìbínú Ọlọ́run kó tó dó sórí rẹ̀. Ṣùgbọ́n bó jẹ́ pé àní ọ lára, fọkànbalẹ̀, torí pé Ọlọ́run wà ní ìhà rẹ, yóò jà fún ọ. Fọkànbalẹ̀, bàbá ní ọ lára, Ọlọ́run wà ní ìhà rẹ, yóò sì jà fún ọ. Nínú ẹ̀kọ́ yìí, Ọlọ́run jà. Òkìtì ìlú àwọn alágbára dòkìtì ó dilẹ̀. Ọlọ́run ó jà fún ọ náà. Gbogbo alágbára tí ń fagbára rẹ̀ ní ayé rẹ̀ lára, Olúwa fún ọ ní ìṣẹ́gun lórí wọn. Ní ọ̀nà kẹrin, mo fẹ́ tẹnumọ́ nínú ẹ̀kọ́ yìí wípé ẹ jẹ́ á máa palẹ̀mọ́ fún àsè tọ́lọ́run ń palẹ̀mọ́ fún. Àsè èyí tí wòlíì Àìsáyà sọ tẹ́lẹ̀ ń pa rẹ̀, tí ó wà fún gbogbo orílẹ̀-èdè, fún gbogbo èèyàn, fún gbogbo ayé.
ìfihàn èyí tí a fi hàn apọ́stélì John àṣẹ ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn. Bí mo ṣe ń tẹnumọ́ látẹ̀kan, kọ́kọ́rọ́ tá a fi ń kópa níbi àṣẹ yẹn ó ní ìgbàgbọ́ nínú Jésù Kristi. Tí o bá tí ì ní ìgbàgbọ́ nínú Jésù, tí o tí ì gba Jésù lólúwa àti olùgbàlà rẹ, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ ọ́ ṣe bẹ́ẹ̀, torí pé tó o bá ṣe bẹ́ẹ̀ ilẹ̀kùn àánú ó tì, tó bá sì tì kò ní sáyé àtúnṣe mọ́. Ó di ẹni ìyà àti ẹni ẹkún ayérayé nù. Ọlọ́run ní jẹ́ kíyàn jẹ́ pín rẹ̀. Ní ìparí, ẹ̀kọ́ yìí fi yé wa wípé ẹkún wa ìsinsìnyí yóò dayọ̀, ìbànújẹ́ ìsinsìnyí yóò dorin, yóò dìtàn. Ohun yòówù tó lè máa mú ká máa sunkún, ká máa banújẹ́ ní ìsinsìnyí fúngbà díẹ̀ ni ó lópin. Ẹkún ayérayé ni àdúrà tèmi ó gbà wípé àtèmi àtiwọ́ ká má nípa nínú rẹ̀. Ṣùgbọ́n bàbá ní nípa nínú ẹkún ayérayé, a gbọ́dọ̀ di ìgbàgbọ́ wa mú ṣinṣin nínú Kristi Jésù. Ohun yòówù tá a lè máa là kọjá nínú ìrìn àjò ayé lákòókò yìí. Ìdí nìyẹn tó lórin kan fi ní di Jésù mú, ságbẹ́kẹ̀lé, yóò gbà ọ́, ojú kò ní tì ọ́. Nínú ẹ̀kọ́ yìí a rí i pé Ọlọ́run dìde ó sì gba àwọn ènìyàn tiẹ̀. Èyí mú Àìsáyà kó kọrin ìyìn sí Ọlọ́run, kó sì sọ tẹ́lẹ̀ nípa àṣekán èyí tí Ọlọ́run tó ń palẹ̀ mọ́ fún. Ṣùgbọ́n gbogbo ẹni tí ó kópa ń bí àṣẹ yìí gbọ́dọ̀ ní kọ́kọ́rọ́ èyí tí í ṣe ìgbàgbọ́ nínú Jésù Kristi. Nítorí náà ohun gbogbo tí bá ṣe àgbàgbọ́ nù rẹ tì jáde. Ìdí nìyẹn tó lórin kan nù ìwé orin wa tí màá fi parí ẹ̀kọ́ yìí fi ní àìgbàgbọ́ bílà tèmi lólúwa, òun ó sì dìde fún ìgbàlà mi, kí n sá máa gbàdúrà, òun ó ṣèrànwọ́, gbà Kristi wá lọ́dọ̀ mi, ìfòyà kò sí. Níbi ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí parí sínú. Mo fà yín lé àwọn olùkọ́ wa lọ́wọ́ ní ọjọ́ Olúwa tí ń bọ̀, 20 oṣù kẹwàá, 2024 ọdún àtẹyọ mẹ́rin yìí. Àdúrà mi ni pé ńgbà bá ń kẹ́kọ̀ọ́ yìí lópin ọ̀sẹ̀ yìí ní ọjọ́ Olúwa tí ń bọ̀, Olúwa ó ṣí wa níyè, yóò sì fi òye ọ̀rọ̀ rẹ̀ yé wa. Títí ìgbà náà, títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá a tún máa pàdé. Ire o, ire kàǹkà.